Bismillahir Rahmanir Rahim. Alhamdulillah wassalatu wassalamu ala rasulillah wa ala alihi wa ashabihi ajma'in. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuh. Mo kí ẹ̀yin olùgbọ́ mi alápọ̀nlé síbi ìjókòó wa ti tòní. Ikhtilaf al-matali' in tí wọ́n pè bẹ́ẹ̀ ni kí ibi tí a ti rí wípé oṣù lé kọ́ ẹ̀tọ́ síra wọn. Ó bọ́lá mọ̀ wípé a ti sọ ń bẹ̀rẹ̀ pé in tó jẹ́ ìbẹ̀rẹ̀ lọ́dọ̀ àwa mùsùlùmí ni wípé kárí oṣù ká fi bẹ̀rẹ̀ ìjọsìn Ramadan tí hajj náà di bàbá náà tọ́yì tó bá jẹ́ wípé nígbà tó lọ́ba sọ́mọ̀tà lá sọ fún wa wípé faman shahida minkumu shahra falyasum, ẹni ó bá ti rí oṣù kó gba àwẹ̀. Ànábì sallallahu alaihi wasallam sọ fún wa wípé sumu li ru'yatihi wa aftiru li ru'yatihi, ẹ gba àwẹ̀ tẹ́ bá ti rí oṣù, ẹ sínú tẹ́ bá ti rí oṣù, tí nǹkan bá di lójú ẹ pé oṣù Ṣàbán àtìmọ́lé ìbáyìí. Àwọn bí ọ̀rọ̀ wà ní ìsẹ́yìn ọmọ ìyá mi pé nígbà tó lọ́bọ̀ sọ́mọ́ta sọ lé fún wa kò sọ wípé ìlú kan, nígbà tí Ànábì sallallahu alaihi wasallam sọ lé náà fún wa kò sọ wípé ìlú kan ni tí ìlú kan bá rí wọ́n gba àwẹ̀, àlùjọ tí ó bá rí wọ́n gba àwẹ̀. Wọ́n sọ fún gbogbo umma, gbogbo ayé náà sọ fún pátá. Wọ́n tọ́ sí pé tí wọ́n bá rí oṣù ní Nàìjíríà táwọn Saudi ó bá rí, wọ́n gbọ́dọ̀ fi sínú ti àwa, wọ́n gbọ́dọ̀ fi oṣù táwa rí Nàìjíríà wọ́n gbọ́dọ̀ fi gba àwẹ̀. Tí wọ́n bá rí oṣù ní Nàìjíríà táwọn tí wà ní London Amẹ́ríkà tí wọ́n bá rí, wọ́n gbọ́dọ̀ fi ti Nàìjíríà sí pé wọ́n máa ti rí nílùú kan nílùú láyé tí ti Nàìjíríà àwọn àfìtẹ́ náà sínú ilé ìní tí àyàtàkà àti tí àdìsí ìtàkà yìí tí ó ń tọ́ka sí fún wa náà. Ẹnìgbọ́ mi lápọ̀lé àwọn afáà fi wá sọ wípé àwọn afáà wọ́n sọ wípé rírí tí a bá ti rọ́sù láàyè kan ó ti kárí gbogbo àyè yòókù. Àwọn afáà, ọ̀pọ̀lọpọ̀ afáà sọ bẹ́ẹ̀. Àwọn afáà mìíràn tó wá lọ wípé ìfẹnukò wà níbi wípé kìí ṣe gbogbo ìlú ní òròsù. Kò sí iyèméjì láti òkè délẹ̀ wọn ò jiyàn lórí wípé kìí ṣe gbogbo ìlú ní òròsù. Kálukú sì ní rírí ìtì lọ́tọ̀ọ̀tọ̀ tí máa sábà ṣẹlẹ̀. Àwọn ti tán ẹ bá ti rí oníkọ́ bẹ̀rẹ̀ àwẹ̀, ẹni tí ò rí ńkọ́ kó complete Ṣàbán kó pé 30 ó sì bẹ̀rẹ̀ Ramadan. Ilé ìní táwọn kan sọ wọ́n tún wọ́n sí pé ọ̀rọ̀ méjì láti rí báyìí ní ìsìn wípé rírí ìlú kan ó tó fún gbogbo ayé. Àwọn àfáà sọ pé, àwọn míì sọ pé rírí òǹkálukú ọ̀tọ̀ọ̀tọ̀ ni, gbogbo ìlú ló ní rírí tiẹ̀ lọ́tọ̀. Yóò rí kìí ṣe kó fi rírí ti ìlú tó rí oṣù kìí ṣe kó fi ṣe. Wọ́n lè rí oṣù ní Saudi Arabia táwọn sọ níjà àgbàwò tí wọ́n mọ́ta àti rósùn sultanu tí kéde pé wọ́n rósù khalas a complete Ṣàbán wọ́n parí. Eléhùn nínú ṣẹ̀ríà náà lọ wà. Àwọn àfáà tí wọ́n dúró sábàlẹ̀ ẹlẹ́ẹ̀kejì yìí ẹ̀rí tàwọn ni wípé hadith gbajúmọ̀ hadith Kurayb tí Ibn Abbas radiyallahu ta'ala tó wà ní ìlú Medina. Kurayb ó lọ sí ìlú Sham, wọ́n sì bẹ̀rẹ̀ àwẹ̀ ní Sham before Medina. Kurayb padà dé ìlú Medina, ó wá sọ fún Ibn Abbas bílẹ̀ pé ṣé rósù ọlọ́wọ̀n rósù pé wọ́n rósù ṣáájú táwọn. Ibn Abbas bílẹ̀ pé sí wọ́n rí olóhùn rí, Màáwíyà rí, èmi gan sì rí, àwọn èèyàn sì gba àwẹ̀ pẹ̀lú orí tí wọ́n rí. Ibn Abbas sọ wípé radiyallahu ta'ala jami'an wọ́n ní pé akada allamana Rasul sallallahu alaihi wasallam bára bí ti fi kọ́ wa nìyí o. Eléyìí túmọ̀ sí pé rírí ìlú kọ̀ọ̀kan yàtọ̀ síra wọn. Báwọn ará Ṣáàmù ti rí tiẹ̀ lọ́tọ̀, tára Mẹdínà náà rí tiẹ̀ lọ́tọ̀. Wọ́n túmọ̀ sí pé tí ó sì dá nǹkan lẹ̀ tí Ibn Abbas sọ pé súnà ní tọ́sẹ̀lẹ̀ yìí, wọ́n túmọ̀ sí pé kí ìlú kọ̀ọ̀kan ó rí lọ́tọ̀ọ̀tọ̀ tí ó rí kọ́mọ̀ fi ti ìlú tó ti rí ṣe pé ilé náà ló súnà ní. Ó túmọ̀ sí pé ọ̀tá sọ níbi ìjókòó tó kọjá lọ wípé Ramadan ìyapa bíbẹ̀rẹ̀ ń bi Ramadan nù súnà ní. Àbítálí kìí ṣe tí àwọn aṣọ di wàhálà ọmọ ìyá mi ẹ̀dọ́kọ̀ ìjọ. Ẹ má jẹ́ ká sọ di wàhálà èébú kékeré kan tí wọ́n sábà ṣẹlẹ̀ ohun ẹlẹ́kọ̀ọ́ ní gbogbo apáta. Ẹlẹ́kọ̀ọ́ sì ní tí ọmọ gbọ́rọ̀ ẹ̀ lórí òní mímọ̀. Tí a bá sọ òdodo kan àbí abala kejì bá sọ òdodo kan tí a bá jẹ́ pé òdodo ni adìmú, ètí àbájẹ́ òdodo ń bẹ
kára fílẹ̀ káyé kọ́ bá ìtọ́jú dáadáa tiẹ̀ lọ ilé tí ó láì dé ṣe pé ó fa ìjà ilé rẹ̀ fẹ́ kí Ramadan ọdún yìí a fẹ́ kó bí ìṣọ̀kan a fẹ́ kó bí àǹfààní fún wa tí á jẹ́ ẹ̀kọ́ fún àwọn míì náà bá yóò sa ìkó ìtọ́sọ́nà fún wa ẹmọ ìyá mi kó tó di pa àparí ọ̀rọ̀ kẹta táwọn àfa wa sọ àwọn dúró lórí yìí pé tí wọ́n ti jẹ́ pé àwọn ìlú yìí táwọn wí wọ́n jìnnà síra wọn tẹ́fẹ́tẹ́fẹ́ bẹ́ẹ̀ sí àti jìnnà sí Áfíríkà Amẹ́ríkà jìnnà sí Áfíríkà àwọn eléyìí kálukọ́ máa wo tiẹ̀ kálukọ́ máa lóríri tiẹ̀ torí pé a kú jìnnà síra wa báwo yẹn ní àfa àkàtì wí nù ṣùgbọ́n tó bá jẹ́ wípé bá a ti ń kó jìnnà yìí náà tí wọ́n bá pàdé pọ̀ níbi lílo alẹ́ ìbá jẹ́ pé àsìkò díẹ̀ náà fi papọ̀ níbi náà ti jọ ń lo alẹ́ ìlú tó bá rí oṣù nínú àwọn ìlú yìí tó yẹ pé alẹ́ pa wọ́n pọ̀ níbi àwọn wákàtí kan nǹkan kan náà wọ́n mọ rírí tí wọ́n gbọ́dọ̀ fi rí ṣe tàwọn míì náà àwọn tí wọn ò róṣù tí wọ́n yẹ pé àwọn tí wọ́n bá jọ papọ̀ níbi alẹ́ níbi ìpín kan níbi alẹ́ wọ́n túmọ̀ sí pé àsìkò wọn papọ̀ náà nù tí wọ́n bá láwọn róṣù àwọn tí ò rí wọ́n gbọ́dọ̀ fi tí wọ́n ṣe lápèjúwe ẹni tí Saudi fi ṣáájú wọn bí àsìkò wákàtí méjì péré náà ni àwọn ìlú mi ń bẹ́tọ́ gẹ́gẹ́ bí wákàtí méje irú Malaysia ní ìsìn báyìí wákàtí méje náà fi ṣáájú wa tó ti bẹ́ẹ̀ náà á papọ̀ ń bi alẹ́ á jọ papọ̀ ń bi alẹ́ níbi orúkọ wákàtí bíi díẹ̀ ọ̀pá pọ̀ tó fi ń jẹ́ pé wákàtí kan ń pa ìlú kan pọ̀ mọ́ orílẹ̀-èdè kan mọ́ ìlú kan wọ́n túnbọ̀ sí pé alẹ́ kan náà ni wọ́n sì wọ́n mọ́ níbi rírí oṣù tí ẹnìkan bá ti rí oṣù nínú àwọn ìlú yìí àwọn yòókù tí wọn ò rí wọn ò fi ti ìlú tó ti rí wọn ò fi ṣe eléyìí ni ọ̀rọ̀ tí àwọn àfáà tí wọ́n sọ̀rọ̀ kẹta tí wọ́n sọ ní àwọn àfáà àsìkò yìí ṣùgbọ́n ọ̀yọ́mọ̀ ìyá mi ní tí fi parí ọ̀rọ̀ mi yìí báyìí náà ni wípé èwo láwà ló ń bẹ̀ ẹ wò kò sí ìtẹ́yìn olè ló torí pé gbogbo ẹ̀ náà nǹkan súnnà náà ní bá ti wíhùn ká lo pé àfitìlú kan tó ti rí àfìsè lẹ́fìlẹ́ àmì ìdán pé Saudi ti rọ́sù ní tí wọ́n fi ń wá Saudi ni pé Saudi bá ti rọ́sù àwọn náà àjọ papọ̀ ń bí orúkọ náà láti Saudi Arabia ṣe àmì ìtọ́ dáa táwọn fáàn pèpè sí pọ̀ jù ní pé waliyul amr ẹni ó bá jẹ́ olórí ìlú olùdarí ọ̀rọ̀ àwọn mùsùlùmí ó ní ọ̀rọ̀ ká fi tọ̀rọ̀ rẹ̀ sí ló dáa jù níbi abala yìí báyìí kó lè bàjẹ́ pé a lè máa wà lọ́kàn ilé ló sì dáa jù kó lọ kó sí rọrùn fún wa ló fi jẹ́ pé waliyul amr ká sọ pé báyìí ni ẹ jẹ́ ká mú oṣù ní àròsù àmọ́ àwọn báyìí rọ́sù ẹ jẹ́ ká mú àtẹ̀lé tó ní pé àròsù àwọn báyìí sí rọ́sù ṣùgbọ́n a fẹ́ ẹ jẹ́ ká complete ṣàbán tiwa as complete ìbán náà ó lè yàtọ̀ síra wọn sọ pé ebi lẹ́sìn ebi ẹ fi ebi ẹ̀tẹ̀lé kíní báyìí ó lè ṣáájú pàdé yìí kò sínú ẹ wò súnà gbogbo ẹ̀ sì dá kọjá pé a fi sọwọ́ a tẹ̀lé àṣẹ ẹ̀ tó jẹ́ olórí àwọn mùsùlùmí ní Nàìjíríà bíbá yìí alhamdulilayi rami lọ́wọ́ ti kọ́ alẹ́ ọ̀nà ti kọ́ sí abẹ́ olórí àlùbáríkà tí í ṣe ayé ẹ̀sùn tó ń Sokoto kó lọ́ọ́ jẹ́ kí èmi àbá náà ogun àti ogun tí wọ́n jẹ́ ogun àfọwọ́ apáta ọba ìsanwó lẹ́sàárì kó lọ́ọ́ kó fi àsùnwé rí wọ́n sọ́lé ara Muhammadu sallim.